Oya, ẹ̀yin Ṣàgámù máa bọ̀ wá. Máa bọ̀. Máa bọ̀. Máa bọ̀. Ṣàgámù máa bọ̀ wá. Máa bọ̀. Ṣàgámù máa bọ̀ wá. Máa bọ̀. Ṣàgámù máa bọ̀ wá. Máa bọ̀. Máa bọ̀. Àwọn ọmọ Ṣàgámù ló ń jó. Ẹ ǹlẹ́ ẹ̀yin ará ilé, orúkọ tèmi ni Wálé ọmọ Búsàrí. Ẹ káàbọ̀ sórí ètò wa láti ìlú Amẹ́ríkà ní Dallas, Texas. Ìní yìí bí màá ṣe máa gbé a ní àlejò tuntun láti Indianapolis, ọ̀gá àgbà òṣèré nínú onífújì tí wọ́n ti gba yìí káàkiri gbogbo Amẹ́ríkà, gbogbo Canada, gbogbo Nàìjíríà. Wọ́n tún wá ń bọ́ba jórúkọ K family náà làwọn náà, Arábàmbí family. Àwọn la fẹ́ gbà lálejò ní èní yìí. Ṣùgbọ́n kí n tó máa bẹ́tò bọ̀, ẹ jẹ́ kí àlejò wa kí wọ́n forí wọlé fún wa. Ẹ káàbọ̀. Ẹ máa kọrin. Orin tuntun ti dé, orin tuntun ti tàjò bọ̀, ẹ bá wa mú jó. Orin tuntun ti tàjò bọ̀, ẹ bá wa mú jójó. Àwa là ń dá bí ẹdun, là ń rọ̀ bí òwe. Àwa là ń dá bí ẹdun, là ń rọ̀ bí òwe. Làgbàǹsá òkun ló lórí omi. Orin tuntun ti tàjò bọ̀, ẹ bá wa mú jójó. Bẹ́ẹ̀ ni, orin tuntun ti tàjò bọ̀, ẹ bá wa mú jójó látọ̀rọ̀ àgbà òṣèré Arábàmbí family. Ẹ má jẹ́ kí n porúkọ wọn fún yín, ẹ jẹ́ kí wọ́n sọ orúkọ ara wọn fún yín. Láì dènà pé wọ́n ní ení èjì ẹ̀ta ẹ̀wá kọ̀rọ̀ bá lè yá. Ìjọba dárúkọ yín fáwọn ará ilé. Orúkọ mi ni torí lójú ẹ̀yin bàbá mi, ìyá mi ò lè pera mi lọ́ba tọwọ́tọwọ́. Orúkọ mi ni Dípọ̀ Àyìndé tí àwọn èèyàn mọ̀ sí K3 the future. Ẹ káàbọ̀. Ọ̀gá àgbà olórí wọn ti ní àwọn Arábàmbí family làwọn K3 the future, kò sí rọ́ńbẹ́. Ẹ ṣé gan. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé gan lótú. Nígbà tá a tẹ̀ tí wá ń gbọ́, èmi tí wá mọ̀ yìí ti pẹ́ díẹ̀ tí mo rí pé a ṣáà máa ń gbọ́ yín ní gbogbo ìgbà níbikíbi pé ta ló tún jẹ́ K3, ta ló tún jẹ́ K3. Láti ìjọ kan mo wo fídíò yẹn sọ Indianapolis lọ sí Atlanta lọ sí Chicago lọ sí ṣé bí iṣẹ́ fújì ṣe wá rọrùn náà bẹ́ẹ̀ náà nìyẹn, but ẹ bá wa sọ díẹ̀ fúnra yín fáwọn aráalé kan tí ẹ lè mọ̀ yín díẹ̀ pé ta ló ń jẹ́ K3 the future. Orúkọ mi bí mo ṣe sọ, Dípọ̀ Àyìndé lórúkọ mi. Mo lọ sí iléèwé primary, mo lọ secondary, mo dẹ̀ lọ sí University Olabisi Onabanjo University tí mo ní university degree láti Olabisi Onabanjo University. Lẹ́yìn ìgbà yẹn náà àti ṣe oríṣiríṣi professional courses àti gba professional certificate tó pọ̀ lóríṣiríṣi, but kò sí tó jọmọ́ orin bẹ́ẹ̀. But aṣá àti kọrin wẹ́rẹ́wẹ́rẹ́ láti Naija, but àfi ṣiṣẹ́ ṣe. Ìgbà tá a dá Amẹ́ríkà náà làwọn àwọn èèyàn tó ń ṣe làwọn wò pé okay, àtàwọn ilé bá lè ṣe tán wà successful, so definitely àwa náà lè gbìyànjú ẹ̀ àdẹ̀ṣe. Ọlọ́run dẹ̀ fàlùbáríkà sí, ṣùgbọ́n gbogbo ẹ̀ náà lọ́wọ́ Ọlọ́run àtọwọ́ bàbá mi K1 the ultimate tí mo fi tọwọ́tọwọ́ dárúkọ wọn. Ọlọ́run á jẹ́ kó pẹ́ fún wa lágbára Ọlọ́run. Ẹ ṣé gan. Ẹni tó bá tiẹ̀ ti rí pé a lè pè é ní professor, ṣùgbọ́n wàá pè é ní ọ̀gá àgbà nínú fújì. In fact ẹ tiẹ̀ try tẹ́tí kọ́kọ́ lọ primary, tẹ́ lọ secondary school, tẹ́tí wà lọ sí university. Ó wọ́pọ̀ ká tó rí láàrin àwọn òṣèré tó máa ń lọ sí university, àmọ́ ìtẹ̀yìn ṣe ó jọ wá lọ. Ẹ ti wá kọ́ ní Nàìjíríà, ẹ ti wá gbé dé ìlú Amẹ́ríkà. But tá bá ní ká wò dáadáa, láìdé ìnà pẹ́nu, bí ìgbà wo gangan lè tẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ orin? Tá bá máa sọ pé akọrin, torí gbogbo ìgbà tí mo wà Nàìjíríà yẹn, mi kì í ṣe olórin professionally. I'm not a professional musician. Bí káwọn èèyàn àwọn láwọn ọ̀rẹ́ olórin tó pọ̀ mọ́lẹ̀ láwọn instrumentalist tó já wọn tó ti play fáwọn olórin rẹpẹtẹ. Àìmọye èèyàn tó bá ń wò mí á mọ̀ kí wọ́n ti rí mi rí, but mi kì í play. But tó bá ti play, mo kàn lè gba microphone kí n kọrin. But officially tá bẹ̀rẹ̀ pé kí ó ti diṣẹ́ o, 2019 la bẹ̀rẹ̀. November 7, 2019. Tí n bá correct, either 7 or 17. But 2019 November ni mo ṣọ́ pa bẹ̀rẹ̀. Bá a fi bẹ̀rẹ̀ iṣẹ́ o professionally, mo ti diṣẹ́ báyìí November 2019. 2019 ọjọ́ ti ta sínú ilẹ̀ ti ta o. But tá bá fẹ́ wò, kí ni àwọn circumstances tó fi jẹ́ kókó jẹ́ pé kẹ́kọ́kọ́ fi mọ̀ pé
orin tẹ kọ́kọ́ kọ àbí nǹkan tó gbé yín tẹ fi lè píkì specific date yẹn pé ìjọ báyìí ni mo bẹ̀rẹ̀ orin ẹ mọ̀ pé ẹ ti ń kọrin ti pé ẹ ti ń bá àwọn èèyàn ṣùgbọ́n tẹ́tẹ́ lè sọ pé ìjọ báyìí mo kọ́kọ́ gbé mic tèmi náà kọrin ìjọ báyìí kí ni nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ yẹn circumstances tó wà wàrántì tẹ fi bẹ̀rẹ̀ orin níjọ́ yẹn gangan. Yeah, question tẹ bẹ̀rẹ̀ yẹn question tó ní agbára ni because before kó tó di pé mo bẹ̀rẹ̀ orin yẹn mo ti máa lọ sí show bí ká máa ṣe fàájì kí n kọ ní ẹ mú microphone wa mo ti gba microphone lọ́wọ́ a lot of musicians gan lamẹ́ríkà ní nàìjíríà but lamẹ́ríkà ìjọ yẹn mo kàn lọ club ìjọ yẹn ni ẹnìkan tí mi ní dárúkọ wọn àwọn ọ̀gá wa náà ni wọ́n ń kọrin lọ́wọ́ sáwọn èèyàn wá ń wá wọ́n rò pé àwọn orin tó ń kọ yìí pé àwa náà lè fi ṣiṣẹ́ bí eré mo tiẹ̀ lọ bá àwọn tó wà ń bẹ pé ẹ jẹ́ ká kọrin èmi ni wọ́n gan fi mí ṣe yẹ pé ṣé mo lè kọrin ṣá pé mi tí mo ṣe dá Amẹ́ríkà pé kí n jẹ́ lọ wáṣẹ́ ṣe pé jẹ́ lọ ṣiṣẹ́ mi gbogbo tó ṣe dé ó jẹ́ lọ warehouse àbí nǹkan kan but nǹkan tẹ́ni yẹn sọ ó dúró bí ó dàbí pé wọ́n discourage èèyàn but èmi ò rí bí discouragement mo rí pé ẹni yẹn ń wò pé okay òun advice mi pé ọmọkùnrin tó ṣẹ̀ dé sí Amẹ́ríkà tí ẹ kọ́kọ́ lọ́wọ́ zùnà kó tó wá kọrin so bó ṣe sọ yẹn náà a lọ ṣiṣẹ́ náà àfilẹ̀ gbọ̀ngbà tó wáyà tọ́lọ́ sọ pásìkò ti tó adé bẹ̀rẹ̀ ọlọ́run dẹ̀ fàlùbáríkà sí. Wow, that's a very great experience. I think if I have to be sincere, it's a very, very great experience to see you starting music with that kind of challenge, which I will really commend you, commend the person, and then. But when it comes to music, do you write your music yourself? Yeah, this is the issue. I have professional team in America and USA. So what we do is, the only thing I do here is I lay my voice here. After laying my voice, I'll send it down to Nigeria. Mo láwọn team tó yẹ pé àwọn tó ti bá àwọn ọ̀gá eléré ṣiṣẹ́ tó máa ń bá wọn ṣe tó máa jọ ń ṣe album. Àwọn ni máa ń bá mo bí ẹ̀gbọ́n mi náà yẹn jẹ́. Àwọn máa ń bá mi ṣe. So according to your questions, mi ní sọ pé 100% èmi ni mò ń kọ. Like Masoke man kọ 70% of it and 30% náà àwọn tó jẹ́ bí ẹ̀gbọ́n mi tán ti bá àwọn tó wà níwájú ṣe àwọn bí Alhaji Pasuma àwọn eléré oríṣiríṣi ṣe so àwọn náà lájọ ń ṣe pọ̀ so tọ́ba ti ẹ̀mọ̀ gbọ́dọ̀ jẹ́ pé mi nìkan náà they have to advise and tell me okay no this is wrong this is right so I then listening láti listen sí wọn láti gbọ́n nǹkan tó ń sọ so 70-30. Okay, that's the very great I think it's a very, very great inspiration and it's a very, very great idea láti lè rí pé ẹ̀yin náà ti ẹ̀ ń kọrin fúnra yín torí kò wọ́pọ̀ láàrin àwọn tó ń kọrin láyé sìn tí wọ́n lè kọrin fúnra wọn ètò ẹ̀ ló ṣe máa ń dàbí ẹni pé orin ò kì í dùn létí àwọn èèyàn torí tíyàn bá wọn ní ká fọwọ́ wọwọ́ lọ́wọ́ fi mọ́ so bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn ó máa jẹ́ kó rin yín tiẹ̀ yàtọ̀ but nǹkan tó bá béèrè lọ́wọ́ yín náà ni pé tá bá realize pé voice yín torí ìjọ́ tí mo kọ́kọ́ rí yín ìjọ ẹ̀ mo wà níbì kan ni mo wá ń gbọ́ ọ́dún yẹn mo kọ́kọ́ rò pé K1 ló ń kọrin ni but báwo lẹ ṣe wá ṣe tó jẹ́ pé voice K1 lẹ mú. Ẹni tó bá bí ni náà là ń jọ bàbá mi ṣe dáadáa gan láti kékeré but bí voice yẹn ṣe wáyé náà sincerely kò èmi náà lè explain because tó bá jẹ́ pé kí n rántí náà láti àwọn tá a jọ lọ sí secondary school Remo secondary school mo ṣetán Ṣàgámù ibẹ̀ ni Dr. Adéwálé Àyùbá làwọn náà ti ṣetán wọ́n ti máa ń sọ gbà yẹn gan ni pé èmi ni Dr. Adéwálé Àyùbá kejì tó máa kọrin bẹ́ẹ̀ náà torí àwọn tí ń rìn ti pẹ́ gan wọ́n dẹ̀ máa rìn dọjọ́ ògbó lágbára Ọlọ́run so pé èmi náà máa kọrin bọ́ gbà yẹn láti school yẹn ni màá ti ń lu table every Friday wọ́n máa pè mí pé kí n wá lọ a máa lọ síbi kan wà tá a máa pè ní new block lárẹsẹ̀ nígbà yẹn mo máa lọ máa kọrin bẹ́ẹ̀ so high life gan ni máa ń kọ́ gbà yẹn tí mo máa lù tí mo máa kọrin fún ara mi táwọn yẹn máa sanwó wọlé bí ìrántí gbà yẹn change àwọn àti àsan wọlé àwọn àti gbogbo window àwọn teacher àwọn àti lọ PTA meeting so àwa ló máa kù àwọn àti lọ bẹ́yà staff meeting àbí PTA meeting ìrántí mọ́ so bó ṣe wá change láti high life sí Fuji ó kọjá òye mi fúnra mi gan mi mọ́. Ó lágbára lóòótọ́ láti high life máa ń lùlù máa kọrin but mo kò ṣáà mọ̀ pé mo fan King Wasiu Ayinde ni mi tipẹ́tipẹ́ so mo lè sọ pé bóyá inspiration
látọ̀dọ̀ wọn àbí máa ń gbọ́ òun ló help me. Yeah. Okay, that's very good. Nǹkan tó máa tún fẹ́ bèrè lọ́wọ́ yín náà ni pé tá a bá ní ká wo dáadáa ẹlẹ́yìn jẹ́ K3 the future. Yeah. Now a mọ̀ K1 àtúmọ̀ K2 báwo ni K3 ṣe jáde tó ṣe wá jẹ́ pé nǹkan tẹ́ fi wá mú ní stage name yín nìyẹn. Ẹ mọ̀ pé àwọn àgbàlagbà máa ń sọ pé èèyàn gbọ́dọ̀ bọ̀wọ̀ fáwọn tó wà níwájú òde gbọ́dọ̀ rò pé kí nǹkan kan ṣe wọ́n ṣòun la ṣe wò pé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn náà ní everywhere àwọn náà wà in charge but legacy wọn tó ti ń build bọ̀ for over 50 years èèyàn kan gbọ́dọ̀ wà tó máa continue legacy yẹn òun la ṣe wò pé K3 ni wá o but ọjọ́ ọ̀la Fuji music especially the kind of Fuji music tí King Wasiu Ayinde play classical music kó bàbá kú kó lè continue òun la ṣe pè ní K3 the future ọjọ́ iwájú Fuji. Yeah, ọjọ́ iwájú Fuji in fact ó wà interesting mo dẹ̀ like ibi tí orúkọ yẹn ti jáde so future Fuji ambassador. Yeah, the Fuji the future of classical Fuji. Okay. èrò pọ̀ náà bẹ́ẹ̀ni but nínú wọn àwa náà máa pẹ̀lú future yẹn. Ọlọ́run ó ti gbógo fọ́lẹ̀ wa àti di pé àwa náà ti ibi tẹ́tí ẹ̀ bá dé tẹ̀ lọ́jọ́ kan bí mo sọ lẹ́ẹ̀kan mo wo ní ẹ wá ń kọ́ lórí yẹn pé mo lọ sí Chicago mo lọ sí Atlanta mo lọ sí California mo lọ sí Maryland ṣé bẹ́ẹ̀ ṣe wá ń ṣiṣẹ́ tẹ̀ ń lọ káàkiri gan báwo lẹ ṣe wá manage iṣẹ́ yín àti family life yín papọ̀ láàrin yẹn torí kò fi bẹ́ẹ̀ rọrùn láti lè manage family life pẹ̀lú orin papọ̀ báwo lẹ ṣe manage family life yín pẹ̀lú orin láti lè balance ẹ̀ torí ó rọrùn díẹ̀ ká má sọ mí nílùú Amẹ́ríkà tó jẹ́ pé bó o tiẹ̀ ṣe ò jẹ́ ni. Yeah, even God kì í ṣe family life nìkan because personally gan fúnra mi gan engineer Samson ni mi so mo ń ṣiṣẹ́ engineer mo ń ṣiṣẹ́ orin mo lè tún mú family náà mọ̀ bọ̀ ìyàwó tí mo ní ó jẹ́ èèyàn tó wà understanding so every time I fẹ́ lọ ṣiṣẹ́ ó ti understand pé okay o bó ṣe gbà nìyẹn so they trust me pé tí n bá ti lọ pé mi ò ní dójú ti ẹbí àbí dójú tó so ọlọ́run ṣáà gbàkóso ọlọ́run dẹ̀ gbà fún wa so ọlọ́run ṣáà ló jẹ́ kí gbogbo ẹ̀ rọrùn. Adúpẹ́ lórí ọlọ́run tó lọ́lọ́run ló jẹ́ kó rọrùn torí nílùú Amẹ́ríkà lóyún bá gbé Amẹ́ríkà ẹ̀ fún ẹni tí ó bá ti dà Amẹ́ríkà ní wọ́n ní kò easy gbogbo wọn ò dẹ̀ fẹ́ wálé ṣùgbọ́n tí wọ́n bá dé ìlú Amẹ́ríkà ló máa mọ nǹkan tó ń pè ní kò easy lóòótọ́ torí ìṣẹ́jú ló máa fi ṣiṣẹ́ iṣẹ́ tó bá dẹ̀ ṣe òun náà ló máa jèrè ẹ̀ kò sí pé kinní kan bẹ̀ that's very good màá tún padà sí English sóyìnbó láti jẹ́ káwọn ará ilé wa àwọn tó ń wò wá lè mọ̀ láti dé pé ọ̀gá tí mo gbé wáyé o K3 the future wọn kì í ṣe ọmọdé olórin àgbà olórin ni mo wá rí pé mo wá fẹ́ bèèrè pé nínú àwọn orin mélòó lẹ ti ṣe nínú kéèyàn ti ṣàwo orin bí orin mélòó lẹ ti ṣe látijọ́ tí ẹ ti ní inspiration láti máa kọ Fuji. Yeah, àṣẹ bẹ̀rẹ̀ náà ò tí ju 2019 lọ àdẹ̀wà 2023 so ìgbà tá a kọrin àti ń kọ́ sọ àwọn èèyàn wọn wò ókè ó yẹ kẹ́ ṣe album so a ṣe album kan ní 2022 September la launch ẹ̀ a pè ní new beginning so lọ́wọ́lọ́wọ́ báyìí ìkejì máa jáde ní next month ní May 16 ọjọ́ bí mi ìyẹn la pè ní guidance so lọ́wọ́lọ́wọ́ báyìí tíyẹn bá jáde á jẹ́ àwo méjì tàti ṣe. Á jẹ́ àwo méjì ó lágbára kò easy kéèyàn tiẹ̀ tó jókòó kó tó lọ studio l'Amẹ́ríkà yìí ló máa ń sọ fáwọn èèyàn ẹni tó bá ní òǹkọrin l'Amẹ́ríkà yìí tó ní passion fún hobby kan yàtọ̀ síṣẹ́ tó ń ṣe kó tó lè mark mi kó tó lè add up méjèèjì ó rọrùn ká má sọ mi ṣùgbọ́n máa fẹ́ kẹ́ fún wa ní ìṣẹ́jú méjì péré nínú àwọn orin tẹ́ ti kọ yẹn nínú ta lákọ̀ọ́kọ́ yẹn kẹ́ tún fún wa ní tẹ́lẹ̀ kejì. Nínú ta lákọ̀ọ́kọ́ yẹn ni mo sọ pé orin tuntun ti dé orin tuntun ti tàjò bọ̀ ẹ bá wa mú jó orin tuntun ti tàjò bọ̀ ẹ bá wa mú jó àwa là ń dá bí ẹdun là ń rọ̀ bí òwe làgbà ń sá òkun lórí omi
orin tuntun ti ta àjòbọ̀ ẹ bá wa mú jójó ohun tá a bá mọ̀ ọ́n ṣe tó bá dání lójú tá a bá tún fi dára ìṣe ló máa dàbí idán ìṣe ló máa dàbí idán music ohun tí mo mọ̀ màmá ní ó dá mi lójú mo ṣe fi ń dára ṣìbẹ́ gbọ́ ó yé mi yéké mo ṣe fi ń dára ṣìbẹ́ gbọ́ I am a singer, musician, an entertainer to the core. Ìyẹn ni new beginning. Eléyìí tó fẹ́ jáde ń sin guidance la pé. Ibẹ̀ mo ti sọ pé ọ̀tọ̀ lolówó ọ̀tọ̀ láláàánú ènìyàn ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀. Méjèèjì yàtọ̀ síra wọn kẹ̀ṣá ti mọ̀ pé mí náà mo lè ṣàlàyé. Máa folówó fi wà láàánú kó má fà láàánú wó lówó. Olówó lè lówó rẹpẹtẹ kó má bùyàn ọlọ́lá lè kọ́lé rẹpẹtẹ kó rẹ́ni tó ń sùn títì kó má lè ràn lọ́wọ́ bó ṣe máa jẹ́ nìyẹn ṣùgbọ́n aláàánú olówó kò lówó ọlọ́lá kò lọ́lá ó máa ṣàánú ṣáání tó bá kú ṣíṣí lọ́wọ́ ẹ̀ kò kọ́ láti fi bòyàn láṣìírí aláàánú nìyẹn torí pé ọ̀tọ̀ lolówó ọ̀tọ̀ láláàánú ènìyàn ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ méjèèjì yàtọ̀ síra wọn kẹ̀ṣá ti mọ̀ pé mí náà mo lè ṣàlàyé máa folówó fi wà láàánú kó má fà láàánú wó lówó. bẹ́ẹ̀ni in fact kìíní yẹn ó yàtọ̀ síra wọn lóòótọ́ ṣùgbọ́n àwọn èèyàn tá a bá ní àròjinlẹ̀ a ní mọ̀ yàtọ̀ nínú méjì ọ̀tọ̀ láàánú ọ̀tọ̀ lólówó ẹni tí ò lówó lọ́wọ́ ń gbà mí gan ó lè láàánú ju ẹni tó lówó lọ́wọ́ jọ. Bó lẹ ti máa ń rí àwọn inspiration yẹn tó máa ń fún yín ní gbogbo àwọn nǹkan tí ẹ pé téèyàn bá gbọ́ báyìí èèyàn mọ̀ pé báwo lẹ́ni ṣe ronú jinlẹ̀ débi irú àwọn orin báyìí torí èmi náà máa ń fẹ́ gbé ńgbà mí pé àbí kí n ti ẹ̀kọ́ kọrin ni àbí kí n ṣe kí n ṣe wọ́n ti báwo pé iṣẹ́ orin ọba Síkírù Àyìndé Barrister blessed memory wọ́n ní wọ́n kọrin kan ní pé ọ̀tọ̀ ni olórin tó ń kọrin kó tó sọ orin yẹn di ọ̀rọ̀ kó tó sọ dorin kó tó wá kórin yẹn tó wá ju nǹkan tó máa dùn létí aráyé iṣẹ́ ńlá gidi ni o iṣẹ́ ńlá gidi ni kí ni inspiration yín tẹ máa fi rí àwọn orin àti tẹ máa fi ń model orin yín. ẹ mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé most of generation tá a wà yìí kì í ṣe generation ayé àtijọ́ mọ́ things still change so olórin dẹ̀ pọ̀ gan-an so now èèyàn ní láti come up with something be a good message táwọn èèyàn máa gbọ́ tó bá ṣe album tó bá ní message tó máa attract àwọn èèyàn láti listen àwọn èèyàn ní gbọ́n kan tó ń sọ wọn kọ pé because àwọn èèyàn ní varieties tó pọ̀ hip hop àwọn hip hop ń ṣe tiwọn jùjú ń ṣe fuji ń ṣe so ó kàn lè kàn ṣe album kò kàn máa kọ bó ṣe ń fún wọn lálùjọ náà o gbọ́dọ̀ fi message sí so ibẹ̀ làwọn èèyàn máa ti jókòó lọ́ máa ti rọ àròjinlẹ̀ pé ọ̀tọ̀ ló lówó ọ̀tọ̀ láláàánú òótọ́ mà ní ẹni yìí lówó gan-an ṣùgbọ́n kò lè help eléyìí owó tó wà lọ́wọ́ ò pọ̀ ṣùgbọ́n aláàánú ni so inspiration yẹn wá látọ̀dọ̀ Ọlọ́run àtàwọn team mi náà tàjọ ń ṣiṣẹ́ náà torí à kí n gúnyàn anybody kéré everybody a máa ń seek opinion pé kí ló rò so everybody I dey come up with one or two things that's so I dey work it out. But looking at the way it is now do you use any kind of instrument apart from just singing? Are you good in using any kind of instrument like guitar, drum set, bubu, all those kind of? Yeah, everything bí bàbá mi náà ni K1 the ultimate. Kí kankan rí ó tán. But mo lè play conga. Okay. But since the conga are really sínú Fuji, then that's all I can do. But mo hope soon láti lọ sí music school láti learn bóyá keyboard or guitar. That's great. That's a very good inspiration. Then tí bá tún béèrè bíi pé mo ti fẹ́ tún béèrè náà ni mo ti mọ̀ pé ti sọ lẹ́ẹ̀mẹwàá ṣùgbọ́n kí ni ta ni role model yín when it comes to Fuji music mo ti mọ̀ náà ṣùgbọ́n ẹ jẹ́ káwọn èèyàn ṣe gbọ́ látẹnu yín náà dáadáa. role model mi ò pé méjì bàbá àgbàlagbà K1 the ultimate bàbá mi ògbó àtọ yín lágbára Ọlọ́run Kẹ́mi Ọlágún owó ọkọ Emmanuela number one kò ní bàjẹ́ àwọn ni role model mi. Well, I think tó bá yẹ pé ẹ ti sọ díẹ̀ náà láì jẹ́ pé bí a pé
ká yọ ti iṣẹ́ orin kúrò tẹ́ ẹ̀ bá ṣiṣẹ́ orin iṣẹ́ ò lè bá máa ṣe then ìgbà tẹ́ iṣẹ́ ò lè bá máa ṣe àmọ́ àti pé iṣẹ́ ògùn lẹ tún ṣe lọ́wọ́ tẹ́ tún fi ń mú mọ́ orin nílùú Amẹ́ríkà yìí. Yeah, tí n bá kọrin mi tẹ mọ ṣẹ́ tí n bá ṣe náà but the only thing is mo ti jẹ́ ọmọ tó jẹ́ afáfá láti kékeré mi kì í máa ń jókòó sílẹ̀ máa always sọ pé okay let's do something mi kì í ṣèyàn tó wà idle so nǹkan tí mo lè ṣe pọ̀ rẹpẹtẹ gan but mi tiẹ̀ mọ̀ mi ò rò nǹkan kan báyìí but presently I'm a radio frequency engineer mi ni mi pẹ̀lú Samsung. Yeah, presently that's what I do for now apart from music. So and that's Monday to Friday. So níbi iṣẹ́ mi wọ́n mọ̀ pé mo ń kọrin. Every time tásìkò orin bá ti tó báyìí they always release me and let me go. Àmọ́ ayẹ kí n máa lọ́gán lọ́kọrin. Kan tó lè fún yín ní orin ayé orin l'Amẹ́ríkà yìí that means pé Ọlọ́run ti bá yín fàlùbáríkà sí ni. Yeah, mo jẹ́ kán mọ̀. Lórí l'Amẹ́ríkà yìí wọn ò ní fún yàn ní ìṣẹ́jú kan. Yeah, mo ti jẹ́ kán mọ̀ pé I'm a musician and anytime tíṣẹ́ bá ti yá I have to go. So be in mind if it is going to be like unpaid sick leave. Okay. Tábà ní ká wá wò dáadáa ṣé ẹ̀yin náà ní record label àbí ẹ mọ̀ wọ́n á ní gbogbo ọ̀nà ilé ní record label ilé ní record label kí ni record label yín àbí ẹ ṣe ń build brand yín ni àbí ẹ ṣe ń build record label yín ni. Yeah. I have people that work with me. I have a promoter which is Jomolo Entertainment. That's who I work with. But now we work as partners. So for now, I'm not signed to anybody. I don't have any contract with anybody. Mi ò ní contract pẹ̀lú anybody as a record label or anything. But I have a company, music company, which is Catering the Future Band LLC, and I work directly with Jomolo Entertainment LLC. So we work as partners. Ọ̀gá mi ni òun náà láti jọ joy for a long time, and I have somebody too who is in charge of our media stuffs, and that's Geo Media. That's my manager. So apart from that, there's kò sí nǹkan kan bóyá bí kò sí record label or anything. For now we don't have anything. I think tabanika wò dáadáa náà record label yìí náà lẹ́tí build yẹn náà torí record label náà wọ́n register our brand so náà pín record label so record label yẹn dẹ̀ K3 the Future Band LLC and Jomolo Entertainment LLC / Geo Media LLC. Ó ga o gbogbo ẹ̀yin LLC ẹ ṣàkó LLC àfáà náà jẹ́ náà láyín. Teamwork. bẹ́ẹ̀ni Ọlọ́run á jẹ́ kí ẹ débi gíga ibi future náà tẹ́ wá dojúkọ Ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́ Ọlọ́run ò ní dẹ̀mí kúrú gbogbo wa náà pẹ̀lú gbogbo àwọn tẹ́jọ́ ń ṣe Ọlọ́run ò ní dá yín rú. Mo rí pé in fact ẹ tiẹ̀ máa inspire me because last time tẹ́ kọ́kọ́ wá sí Texas I'm like báwo lè ṣe wá sí Texas ẹ tún padà ẹ tún tó wá lánàá ẹ tún kọrin ẹ tún lọ Chicago lójọ́ tí mo lọ sí Chicago last time ìgbà tí máa dé báyìí ó rẹ̀ mí mo sùn ni ẹ dẹ̀ ṣe kí ni ẹ kọrin mọ́jú báyìí ẹ tún gba Chicago lọ that means nǹkan tọ́lọ́run bá ti pè ní ọ̀nà yàn ó máa rọrùn ní tábánikà wo ọjọ́ iwájú Fuji kí ni ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn onífújì tó kù bóyá yálà ní Nàìjíríà ni o yálà l'Amẹ́ríkà ni o yálà ní níbikíbi kí ni ìbáṣepọ̀ yín láàrin àwọn onífújì torí mo rí lánàá ìgbà tẹ́ ń kọrin ẹ wá tí kíní wá ààrẹ Shina àròrè yín wọ́n ṣe wá báyìí ẹ bẹ̀rẹ̀ ẹ kí wọn dáadáa ẹ dẹ̀ tún gbé máìkì fún wọn àwọn ni ìpè rọ ẹ̀yin ẹ máa kọrin tí ń lọ fáwọn náà gbádùn yìí kí ni ìbáṣepọ̀ yín láàrin àwọn onífújì tó kù àti gbogbo ní Nàìjíríà àti l'Amẹ́ríkà. Àwọn onífújì kí n bá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tó wà l'Amẹ́ríkà àwọn ọ̀gá mi pọ̀ gan-an àwọn bíi president wa former president ambassador Alamu Hakim A square or A3 square àgbàlagbà tí mo fi tọ́ irú pọ̀ àwọn bíi ọ̀gá mi náà sáfẹ́jọ́ àmàmà alágo méjì àwọn Bari Ṣókì Alájà Èjìdé irú pọ̀ tó ń kọ fújì tó já àwọn ọ̀gá mi mo kéré jù gbogbo wọn ọ̀gá mi gbogbo wọn pátápátá so àjọṣepọ̀ tó dán mọ́rán wà láàrin wa because gbogbo wọn náà jù mí lọ ọ̀nà dẹ̀ jìn síra wọn gan so àjọṣepọ̀ bàbá àtọmọ ni gbogbo mi rò pé anybody wà tó jẹ́ gbọ́n sábúrò bàbá àtọmọ ni gbogbo wọn bọ àwọn tí Nàìjíríà náà
irú ààrẹ Shina Akànnì bàbá mi tó dànù bàbá àgbàlagbà àwọn ò tẹ̀ ṣe bàbá mọ́ grandpa ni wọ́n so àti Alhaji Alabi Pasuma àwọn tí mo ti wà opportune láti meet Alhaji Òṣùpá Saheed àti bàbá mi náà tó ń kọ àpàlà Alhaji Haruna Ṣọlá àmì ọmọ wọn tó Musiliu Haruna Alhaji Musiliu Haruna Ṣọlá mo ti meet àwọn náà a lot of people not at meet not tó ń kọrin as long as tó bá ti wá sínú Amẹ́ríkà yìí one way or the other a máa link up adé give honour wọn. so tẹ bá wo kí náà ń porúkọ ẹ nísìnyí bí Fuji ṣe ń lọ kí ni ìbòlẹ̀ ti ríra yín ní bí 5 years and above from this time ìbòlẹ̀ rò pé ìbòlẹ̀ fẹ́ ríra yín ìbòlẹ̀ ti ríra yín ní ọdún 5 síwájú sísìn. 5 years to come mo ríra mi kí mo fẹ́ máa challenge àwọn Davido mo rí pé àwọn èèyàn máa a lot of people will smile about it but it's just like gbogbo àwọn hip hop náà ìgbà tó bẹ̀rẹ̀ náà hip hop àwọn American ló ń top but lọ́wọ́lọ́wọ́ ṣe kò sẹ́ni tó lè fọwọ́ rán àwọn Davido sẹ́yìn it's just about what you come up with time tó bá yá náà we hope that in the future pé a lè compete pẹ̀lú wọn aṣáájú wọn dé ọ̀gá wọn la jẹ́ aṣáájú wọn dé but with time we will just bring in new initiative new things Ọlọ́run á dẹ̀ fún wa ṣe torí Fuji kò ní kú lágbára Ọlọ́run ó máa lọ sí síwájú sí gbogbo àtàdé ńkọ́ náà àjọ máa rí ṣe ní lágbára Ọlọ́run. ẹ wá rí i pé Fuji náà sin ìgbà tẹ́yìn náà bẹ̀rẹ̀ ẹ rí i pé jọ́nì yẹn ó rọrùn díẹ̀ ká má sọ mí ṣùgbọ́n ó ti dowó ó ti bí ó ti dọ́là ó ti dowó ó ti dọ́là nísìn nǹkan tó wá fẹ́ bèèrè lọ́wọ́ ni pé àwọn ọ̀dọ́ tó ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa kọ Fuji kí ni advice yín bóyá àwọn tó ń kọ Fuji ní abẹ́ni tó ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ kàríà nínú orin kí ni àmọ̀ràn yín fún wọn fún àwọn tó ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn ọ̀dọ́ tó ṣẹ̀ bẹ̀rẹ̀ torí àwọn èèyàn ò fẹ́ ní sùúrù mọ̀ sí. number one ni pé every time tó bá bẹ̀rẹ̀ question mi the same thing náà ni máa ń sọ pé ẹni tó need advice kò tí tó ẹni tó ń wá advice èèyàn èmi believe pé àti to stage láti máa advice anybody láti advice èèyàn pé okay o èèyàn àti the stage yẹn àwọn náà ṣì ń bọ̀ ni bọ̀ǹkọ́ tá a kọ́ lè sọ ni pé every time tó bá ti jáde má ro tó bá fẹ́ kọrin má rò pé tó bá ń wájú má rò pé kò ṣubú make sure pé inú ẹ mọ́ ọwọ́ ẹ dẹ̀ mọ́ because tá a lọ bá lọ àbọ̀ máa padà báwọn àgbàlagbà ṣe sọ tọwọ́ ẹ bá mọ́ tó ń ṣe dáadáa àwọn èèyàn máa rò pé bẹ́ẹ̀ pé ó ń dọ́gbọ́n sí ni inú mímọ́ ó dẹ̀ ju oògùn lọ so inú mímọ́ kínú ẹ dẹ̀ mọ́ a lot of challenges lèèyàn máa face àwọn you will be shocked pé àwọn tó fún ẹ support gan náà fẹ́ kó ṣubú bọ́ wá kù sí wọ lọ́wọ́ má bá wọn jà because whether you like it or not everybody tó bá pàdé they are either a blessing or a lesson. Yes, so ẹni tó bá ṣe dáadáa blessing ni ẹni tó bá ṣe kú díẹ̀ káàtó lesson ni so they are all part of your journey and whether you like it or not you just have to follow the flow so even go tó bá ń ṣe gangan tí o bá ṣe àwọn tó ń gbógun tiẹ̀ gan ó yẹ kéèyàn wà scared gan pé èèyàn ń ṣe the right thing ṣé mo ń ṣe dáadáa báyìí ṣá because ọ̀sán tó pọ́n láyé ń jugi fún èyí tí ò tí ì pọ́n ọmọ àkọjá lára ẹ̀ ni so. In fact mo really enjoy one-on-one with Tunde ni but màá fẹ́ kẹ́ fún iléeṣẹ́ Newsbuster NG náà tí ẹ wá tẹ pọ́n wálé tẹ wá kí wa tẹ jẹ́ ká lè ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú yín mo fẹ́ kẹ́ bá a ṣe shout out kéré fún wa. Newsbuster NG ẹ mọ̀ pé wọ́n kéré ní ayé táwa dẹ̀ ti pàdé wọn a máa ń kọrin kan fún wọn náà Newsbuster ni ẹ máa wò ó gbogbo ẹ̀yin pátá everybody lamẹ́ríkà ní Naija Newsbuster ni kẹ́ máa wò ó tó bá fẹ́ wètò alálùbárí ìka ètò ńláńláńlá ètò tó lẹ́kọ̀ọ́ tó lálùbárí ìka ọ̀dọ̀ wa ní ọ̀dọ̀ Newsbuster ni ẹ máa bọ̀ ó iléeṣẹ́ alálùbárí ìka iléeṣẹ́ wa à ń bẹ lórí YouTube à ń bẹ lórí Instagram ẹ wò wá ètò alálùbárí ìka ètò ńláńlá Ọlọ́run á máa fún yín ṣe àmì àṣẹ àdúrà yín á máa gbà ó. àmì ẹ ṣe gan ẹ kú àpọ́nlé wa ẹ kú gbogbo ìgbà
torí bí kò síbi tẹ́tí máa rí wa tẹ́tí ń fojú pa wá rẹ̀ ẹ ṣègùn ẹ kú àpọ́nlé wa. Tábà ní ká wẹ̀ náà wà lórí social media torí gbogbo ibi tí social media ń sìn irú iṣẹ́ yìí social media ni ṣé ẹ lè fáwọn èèyàn ní social media handle yín bí a lórí Facebook ni o lórí TikTok ni o lórí YouTube ni o káwọn èèyàn náà tiẹ̀ lè tó bá fẹ́ bá yín sọ̀rọ̀. Lórí Instagram wa K3 The Future méjìlá ní adẹ̀ ní K3 The Future Band K3 The Future at K3 The Future at K3 The Future Band tẹ́ bá ti search anyone tẹ́ bá hard nínú méjì ó dá lórí Facebook Dípọ̀ Àyìndé lórí YouTube wa K3 The Future Band wà very straightforward. Okay. At least gbogbo àná lẹ ti mọ̀ anybody tó bá fẹ́ wo iṣẹ́ wọn ẹ lọ sórí K3 bọ́n ṣe sọ yẹn lórí Newsbuster náà ẹ tí wàá wò lórí Newsbuster NG náà ẹ bá ń bẹ náà. Then ṣé tẹ́ ẹ bá ní mind láti jẹ́ pé táwọn èèyàn bá tiẹ̀ fẹ́ pè yín tó bá fẹ́ pè yín fún bóyá kẹ́ wá kọrin fún wa ni o bóyá kẹ́ wá ṣayẹyẹ fún wa ni o ṣe lè fáwọn èèyàn ní phone number yín káwọn ará lè mọ phone number yín. Iṣẹ́ tá à ń ṣe ni so anytime a ní booking lines tó bá lọ sórí social media wa wọ́n máa rí àwọn booking numbers wa ń bẹ̀ but torí pé mi ò ní access sí mi ò mọ offhand so but ẹ lè pè wá 317-654-0016 ẹ dẹ̀ lè ẹ pè wá sórí nọ́mbà ìwọ̀kẹ́ lọ sórí all social media handles wa ẹ DM wa ẹ send message sí wa I reply immediately aláwọn èèyàn tó dángájíá tó máa reply within a tinkle of an eye. Òun náà bọ́ ṣe sọ náà lẹ ti gbọ́ ẹ lọ sórí Facebook YouTube Instagram kẹ́ lọ wò wọ́n bẹ̀ ẹ bá tí a ti type K3 The Future anywhere ó máa gbé jáde fún yín àbí kẹ́ wá sórí Newsbuster NG ẹ máa rí wọn náà ń bẹ̀ ibi tí wọ́n ti ń dá kọjọkọjọ káàkiri gbogbo Amẹ́ríkà tá bá wò nínú iṣẹ́ olórin ó máa ń wọ́pọ̀ àbí ó common láàrin àwọn olórin tẹ́ pé baby mama àti olórin Fuji àti jùjú àti kíní baby mama ó bímọ fún mi lè ó bímọ fún lè ó fẹ́lẹ̀ báwo lẹ ṣe níní ọ̀rọ̀ tí báwo la ṣe fẹ́ béèrè iṣẹ́ báwo ni experience ti pẹ̀lú ọ̀rọ̀ olóbìnrin dé. iye baby mama tí mo ní oníkálukú ní personal life apart from music there is music life and there is personal life everybody ní bó ṣe fẹ́ live life wàá sọ èmi wàá ní baby mama kò sí baby mama àdẹ ní plan láti ní baby mama. dàmísà ojú kan làdá yín nínú yẹn. ojú kan péré but definitely àwọn obìnrin máa wá lọ́tún lósì àwọn oríṣiríṣi mi àgbàlagbà mi young mi ọmọdé tó wá kù sí hàn lọ́wọ́ láti mọ bó ṣe lè manage so láti avoid kọlọ́dẹ ràn lọ́wọ́ a lè avoid àwọn obìnrin náà àdé àwọn níyà wá o but èèyàn kọ́ mọ̀ pásíkò iṣẹ́ rẹ̀ irú èmi sì bá ti parí eré sí fẹ́rẹ̀ láàárọ̀ ọjọ́ kejì mo ti gbé báàgì mo ti já parí. ẹkùnrin lálẹ́ àná mọ́jú ó dẹ̀ di aago 2 àárọ̀ yìí ẹ ti ń sáré lọ mo ti ń lọ ní ó lágbára. tí bá ní mo fẹ́ rest láyé bébí màmá lè wà. Okay, all right. Ẹ kàn fún wa díẹ̀ nínú tá bá wọnú orin yín apart from orin yín kan lọ́gbọ́n ẹ mọ̀ àlùjọ wà nù jẹ́ fújì orin ọgbọ́n wà ń bẹ̀ ṣe tún máa ń má àlùjọ náà mọ́. Rẹpẹtẹ gan. Ẹ fún wa ní díẹ̀ nínú àlùjọ yìí tó kí pọ́pọ́. Máa kọ́nu album mi tó máa jáde ní May 16. Àyìndé tún ti dé K3 eré tún ti bẹ̀rẹ̀ nìyẹn bí ìta àtijọ́ Ọládipúpọ̀ tún ti dé K3 eré tún ti bẹ̀rẹ̀ nìyẹn bí ìta àtijọ́ nọ̀sí àtòdáṣà mo ń lò ayé ti mọ̀ mí mọ̀ yẹn fàṣà òṣàlérè mi ayé ti mọ̀ mí mọ̀ yẹn ká fọ̀tẹ̀ sílẹ̀ ká tún fọ̀tẹ̀ kún kò sọ́mọ náà tí yóò jọ ṣe eré tún ti bẹ̀rẹ̀ nìyẹn bí ìta àtijọ́ tàwẹ́ni tó lóhùn ò gbọ́ ohun Ọládipúpọ̀ nǹkan o ẹ̀fọ́ mọ́ rí odó rí ti fún ẹni lóhùn ò lè jó sórí Yusuf o ẹ fi wọ́n sílẹ̀ ẹ má ṣe dá wọn lóhùn wọn mọ ohun tó dá mà ní kẹ́ni máma ní ẹ fi wọ́n sílẹ̀ ara ló ń ta wọ́n àwa ò ráyè gọ́tà dọ̀tí o ẹjọ́ yín báwọn tèmi bá ti ń jó tán dẹ fi ìfẹ́ hàn sí i kò sí ohun tó kàn mí pẹ̀lẹ́ ní mi mọ̀
kàn ṣe tí wọn káwa náà lè má ṣe tí wá wọn á lè máa fàlù gbí orin K3 the future wọn gbádùn ẹ náà ṣe ń kan sára tó bá jáde ẹ lọ́mú tí ojú ọmọ ìgbà kan tán ó pọ̀. tó ní ẹ bá wá jáde orin tó ń bọ̀ tó fẹ́ jáde yẹn nísìn ṣé àwọn èèyàn máa rí ní audio mark. lágbára Ọlọ́run lórí audio mark gbogbo all digital platforms. ẹ dárúkọ àwọn platform yìí tẹ wà. gbogbo as long as step tó ní wọn bá ti jáde ẹ search fún King Dípò Àyìndé ẹ ó wà ní all platforms kò sí platforms tẹ̀ ti wá tẹ̀ ní rí all digital platforms Facebook Reels TikTok anywhere. Instagram. Just anywhere Instagram Reels everywhere YouTube ẹ kàn search King Dípò Àyìndé ó máa gbé jáde ìtàsí tẹ́lẹ̀ ìtọ́fẹ́ jáde yìí anywhere is going to be there on all over 150 digital platforms. Wow. Yeah. That's India, Canada, America, everywhere. Wow. Just search for my name and ó máa gbé jáde lágbára Ọlọ́run. ẹ ṣé gan pé a pè yín tẹ́ jẹ́ wa láti alẹ́ àná lẹ ti ń kọrin ẹ tún wá kọrin náà lálẹ́ àná ẹ tún jí láàárọ̀ ẹ tún sáré wá bá wa kó tó di pé ẹ tún máa gba Chicago lọ in fact ẹ ṣé gan ẹ kú fẹ́ tẹ́ bá bá wa ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Wálé. Orúkọ tèmi ò yí padà, orúkọ mi ni Wálé Búsàrì. Anytime tẹ́ bá ti fẹ́ ní nǹkan ṣe bóyá ẹ fẹ́ ká cover yín live streaming lórí YouTube, lórí Facebook, lórí Instagram, lórí TikTok, àwa máa bá yín cover live streaming. Àbẹ̀dẹ̀ fẹ́ ṣe party ayẹyẹ tẹ́ fẹ́ káwọn èèyàn wá tẹ́ fẹ́ jẹ́ memory tẹ́ fẹ́ share over time ẹ jẹ́ ká bá yín wá ká cover yín ẹ máa gbádùn wa owó tiwa péréte náà dẹ̀ ni so ẹ ṣé gan K3 the future ẹ̀yin gan lẹ ṣe kí àwọn ará alẹ́ pé ó ti di ọjọ́ mi ọjọ́ rí. ẹ̀yin tèmi ọlọ́ọ̀dì fún ipò igi jẹ́gẹ́dẹ́ ẹ̀yin ni máa bá àwa lẹ máa rí lọ́lá ilé máa rè àmìnà ìkọ̀kan ní í ṣe ìwùsùfù ìkọ̀kan láwàgán ṣe ìwùsùfù àjọfọwọ́páwú àjọfẹ́ríkì ìjọ òbí lọ́lá Ọlọ́run ọba gbogbo nǹkan sọ fẹ́lẹ́dùn máa rìn Ọlọ́run ọba gbọ́ Ọlọ́run á gbọ́ àwa mú wọlé àṣẹ Àyìndé o ìfẹ́ tẹ́ ní sí ìwà ẹ̀ ṣeun gan Ọlọ́run ọba láti ilẹ̀ ẹ̀yìn a máa bá yín ṣe ọmọ tí yín náà aṣorí ire Àyìndé mi ìjú ìpúpọ̀ o. ẹ ṣé gan jàre àkàmàrin yín bá lágbára Ọlọ́run thank you so much olóòtú. ẹ̀rù tó wà ní ilẹ̀ ìgbàgbọ́ tó pé ẹ̀rù tó wà ní ilẹ̀ ìgbàgbọ́ tó pé. Abẹ́ ẹ̀rù tó wà ní ilẹ̀ ìgbàgbọ́ tó pé. Abẹ́ ẹ̀rù tó wà ní ilẹ̀ ìgbàgbọ́ tó pé. Oya ẹ̀fẹ̀ tẹ́lẹ̀ ẹ jẹ́ kí bẹ̀lẹ̀ jẹ́ ojú. Ẹ̀fẹ̀ tẹ́lẹ̀ ẹ jẹ́ kí bẹ̀lẹ̀ jẹ́ ojú. Yẹ́mi sí kọ́fẹ́ tẹ́lẹ̀ kò jẹ́ kí bẹ̀lẹ̀ jẹ́ ojú. Ẹ̀fẹ̀ tẹ́lẹ̀ jẹ́ kí bẹ̀lẹ̀ jẹ́ ojú. Oya ẹ̀kọ́ látò òkè títí lọ délẹ̀ o. Torí Táíwò torí Yẹ́mi sí ẹ̀kọ́ láti ilẹ̀ ìgbòho. Táíwò ọmọ oníṣàfi ọmọ gbogbo Akala ọmọ Ṣísàmì Ìjẹ̀bú-Fẹ́. Àyà olóhùn wọn náwó lọ́wọ́lọ́wọ́ Adétutù mọ́ òkì ẹ̀ ọmọdé ẹ́ẹ́dínà mi ni. Àbúrò ọmọ lọ́jọ́ bí èjì òhò gbogbo yìí pátá òkì dáadáa ni. Ìlú Club of Chicago òkì ìkìrì gangan ni. Etí èyí là ẹ̀mú jọbí Bímbọ́lá máa wó lẹ̀ Bímbọ́lá òjì rẹ̀ ti ẹ̀yà gangan ni. Adétutù ti ẹ̀yà gangan ni. Ọmọdé kì í nà ẹ̀ rí. Ayé àwọn àyà ìkéde ni. Dangote wọ́n máa fi kankan ni. Alhaji Dangote gangan ni. Àwọn tìlú Club of Chicago òkè dáadáa.
torí Dangote wọ́n máa pè gangan ni. aláṣẹ bushofrat ìyẹn nílùú Chicago wà á jẹ́wọ́ gbọ́ òyìnbó ló ń jẹ́ àjẹwọ́ gbọ́ àdúrà yà máa kọ́ o. oníbàjẹ́ òyìn yóò máa dùn ní. oníbàjẹ́ òyìn yóò máa dùn ní. ọba Adébùsọ́lá ọmọ oníròbó níjẹ̀bú Òde Ìjẹ̀bú wàhálà rẹ̀ mi ọmọ oníròbó Dangote Major Club of Chicago mi orí Dangote mo ṣì wà Dangote ó ṣe bóyá Dangote òyìnbó lóògùn oúnjẹ Dangote òyìnbó lóògùn ẹbí owó bàbá nílí wà nù kí ẹ Dangote bàbá fúwádùn wò má pè é Dangote ayé mi fẹnu bàrà wọ ẹjẹ ooo ìyá mi sí àyẹsọ ohun àtọmí olórí aya ọba lóde ìdẹ̀ra olúwa ọmọ òṣèlú lẹkọọ tààpà bóyá tàpá èjì lọ́wọ́ àgbo.